ẹ̀wọ̀n ọdún 14 ó ní wọ́n ju Mashood tó fipá bá ìyá arúgbó lò pọ̀ ní ìpínlẹ̀ Èkó. Iwájú onídàájọ́ Rahman Oshodi ti ilé ẹjọ́ àkànṣe kan tó ń rí sí lílo àwọn ọmọdé àti obìnrin ní ìlòkulò láàrin ìlú, ìyẹn Special Offences Court tó wà nílùú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó aromisa lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Ó ní wọ́n fojú Lawan Mashood bá o ní ọjọ́ Ẹtì Friday ọjọ́ 7 oṣù karùn-ún ọdún 2024 yìí. Ẹ̀sùn táwọn agbófinró ìpínlẹ̀ Èkó tí wọ́n fi kàn án ni pé ní ọjọ́ 7 oṣù kínní ọdún 2019 lágbègbè Maryland nílùú Èkó ó fipá bá ìyá arúgbó kùjẹ́kùjẹ́ kan ẹni ọdún 82 sùn. Wọ́n ní kò sì pẹ́ lẹ́yìn àsìkò náà ni ìyá òun mọ̀ kú sílé ìwòsàn ìjọba kan tó ti ń gba ìtọ́jú o. Ìwà pálapàla tí olùjẹ́jọ́ mọ̀ wù yìí ó ní wọ́n sọ pé ó mọ̀ lòdì sófin orílẹ̀-èdè yìí àti ti ìpínlẹ̀ Èkó lápapọ̀. Àwọn oníròyìn gbọ́ pé ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún máa wáyé ṣe ni ìyá arúgbó ọ̀hún máa ń béèrè ọ̀nà ibi tó máa ń lọ lọ́wọ́ olùjẹ́jọ́, èyí tí ìbá sì fi júwe ọ̀nà fún ìyá arúgbó yìí ṣe ló mú ìyá yìí lọ síbi ojú ọlọ́mọ òtó tó sì fipá báyà náà sùn kárakára o. Ariwo tí ìyá òun máa ń pa lábẹ́rẹ̀ làwọn kan tí wọ́n wà nítòsí oní wọ́n mọ̀ gbọ́ tí wọ́n sì wá gba ìyá náà sílẹ̀ lọ́wọ́ olùjẹ́jọ́. Ṣùgbọ́n kí ìrànlọ́wọ́ kó mà tó dé sí ìyá arúgbó náà, olùjẹ́jọ́ ti ba ìyá náà lábẹ́ jẹ́ gidi gan mẹ́ni ṣe lẹ̀jẹ̀ndà lábẹ́ ìyá náà tó sì ń jẹ ìrora burúkú nítorí pé ìyá yẹn ti ní àjọṣepọ̀ pẹ̀lú ọkùnrin tipẹ́tipẹ́. Lọ́jọ́ 13 oṣù karùn-ún ọdún yìí tí ìgbẹ́jọ́ rẹ̀ tó máa kọ́kọ́ wáyé ṣe ni olùjẹ́jọ́ mà ní òun kò mà jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn òun. Ṣùgbọ́n nígbà tó fi máa di 30 ọjọ́ oṣù karùn-ún ọdún yìí tí wọ́n fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ lórí ẹ̀sùn yìí kan náà, lọ́ọ̀yà rẹ̀ àti tìjọba wọ́n ti jọ jòkó pọ̀ ó sì gbà pé òun má jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn òun o. Nínú ọ̀rọ̀ rẹ̀ adájọ́ béèrè lọ́wọ́ olùjẹ́jọ́ pé sí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án sóye yékéyéké àti pé só lóhùn kan tàbí òmíràn tó fẹ́ sọ o lórí ọ̀rọ̀ náà. Olùjẹ́jọ́ ní òun gbọ́ àlàyé àti ẹ̀sùn tí wọ́n fi kàn òun dáadáa, ó lóhùn kan fẹ́ bẹ̀ adájọ́ kan dákun kí wọ́n dábọ̀ kí wọ́n dáríjì òun mọ̀ ní pé iṣẹ́ èṣù ni. Adájọ́ wá bọ ẹnu àtẹ́lu ìwà pálapàla tí olùjẹ́jọ́ máa wù bó ṣe fipá bá ìyá arúgbó ọ̀hún sùn tí ìyá náà sì padà kú nígbẹ̀yìn o. Èyí mà ló mú kó sọ sẹ́wọ̀n ọdún 14 gbáko pẹ̀lú sí àṣekára lọ́gbà ẹ̀wọ̀n Kirikiri nílùú Èkó. Ṣá o, ó ti ní kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ka ọdún rẹ̀ láti ọjọ́ 2 oṣù kínní ọdún 2019 tó ti wà láhàámọ́ ọgbà ẹ̀wọ̀n o. Àdúràgbà Olúwatóyìn lóníròyìn yìí. Ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.